alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mo dọ́dẹ o alákàndá mi mà dé dádì mọ̀mí brọ́dá sísá máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o. Alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o. Gbẹ̀dọ̀ kí Yorùbá o a ní bó ṣe wí bó sodò ń kọ́ òṣùpá ó pé méjì ní sánmọ̀ o alákàndá mi mà dé bójèdè tó jinlẹ̀ o alólàṣà ò gbọ́dọ̀ dì mẹ́rí my brother my sister ẹ máa ń bọ̀ o alóyá kájọ gbádùn àkàndá o. Alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mo dọ́dẹ o alákàndá mi mà dé dádì mọ̀mí brọ́dá sísá máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o. well lọ́jà kí n kí ẹ̀yin èèyàn mi kú dédé àkókò yìí òye yé mi pé ilẹ̀ ti ṣú even lọ́dọ̀ wa ní Nàìjíríà aago 10 ti kọjá lálẹ́ ṣùgbọ́n wọ́n ní kínní ẹni oní ẹ̀wù mọ̀ ń bọ̀ nájàre bó oroko tó rodò ọba ń bẹ̀ kò sẹ́ni tí yóò gbé a ní láti sọ̀rọ̀ díẹ̀ nípa Cabal táwọn èèyàn máa ń sọ this while Cabal kan wà l'Aso Rock Cabal kan wà l'Aso Rock Cabal kan wà l'Aso Rock láti àìmọye ọdún sẹ́yìn láti ń gbọ́ to the extent pé ẹni tó jẹ́ ìyàwó ààrẹ Aishat Buhari ó kúrò ní Aso Rock because of this same Cabal ó jáde kò gbé Aso Rock mọ́ torí tani torí Cabal gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ ní ìyá ọkọ táwọn ìyá ọkọ yín máa ń fẹ́ jẹ gàba lórí àwọn ọmọ wọn lórí ọkọ yín pẹ̀lú gbólóhùn pé èmi mo bí èmi mo tọ́ èmi mo wò dàgbà ìgbà tó rí nìwọ́ tó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ tí wọ́n máa ń fẹ́ take control gbogbo ìgbésí ayé ọmọ wọn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ because báwo ni Cabal yìí ṣe jẹ́ kí ló dé tó fi jẹ́ apàṣẹ ní Aso Rock tá a là rẹ tá a là pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní èmi àkàndá ọ̀rọ̀ ti jáde láti wá sọ pé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kọ́ ní ń pàṣẹ ní Aso Rock ìgbà kan àwọn èèyàn kan sọ pé Buhari ti kó Jubril kan láti Sudan òun ni Buhari mo ní no Buhari gangan ní bẹ́ẹ̀nbẹ́ ṣùgbọ́n assignment bíi 4 péré ni Buhari wa ló ní everyday òun náà ni pé ká sùn ká jí Nigeria Enterprises kó jẹun kó lóògùn kó sì sùn padà nípa ọ̀rọ̀ Nàìjíríà wàláì ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ò ní issue kankan because àwọn doctor ti advice ẹ̀ and gẹ́gẹ́ bí ẹni tó ti dàgbà bàbá 80 years advice ẹ̀ ọkàn tán lè fún ni pé you don't need to stress your heart you don't need to stress your mind you don't need to stress your head you don't need to disturb yourself
take everything easy. Ó wà very very painful that àwọn èèyàn kan jókòó síbì kan wọ́n sì waste ọdún 8 nínú ọdún wa wọ́n dẹ̀ tó ń gbèrò láti waste another 8 years. Ìbànújẹ́ ọkàn bẹ̀ wá ni pé ìwọ tó wá jọmọ Yorùbá ìwọ náà dẹ̀ wá ń play along. The same set of people ló control ayé wa for the 8 years tí Buhari lò. Buhari ò ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà. Whether you take it or you leave it, me don't care, but I will say my own. Bó ṣe rí lọ́kàn mi pẹ̀lú ojú òye mi pẹ̀lú ìwádìí mi. Iná bìkan ọ̀dá o, omi bìkan ọ̀dá o, ojú òpópónà bìkan ọ̀dá o, kò ṣẹlẹ̀ ìtọ́kan Buhari ń bẹ̀, àwọn èèyàn kan ló ń take decision. Now, àwa sọ̀rọ̀ nípa Cabal. Ká tó sọ̀rọ̀ nípa Cabal, yóò wù mí ká sọ̀rọ̀ nípa àwọn Yorùbá Nation Occupiers tí wọ́n arrest lánàá. Ṣé mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá Nation kó tó crash lásọpọ̀ máa crash ó dẹ̀ ti crash. Là ń sọ pé ó yẹ ká ní plan B. Oríṣiríṣi nǹkan ló crash ẹ̀ tẹ́yìn gangan mọ̀ tá à ní láti ẹsẹ̀ mọ́ repeat tàbí ṣàlàyé lórí ẹ̀ mọ́. Arábìnrin kan wá ń bẹ Maria Magdalene lórúkọ rẹ̀, Dúpẹ́ Onítìrí ńlórúkọ rẹ̀ míì. Ìsúláìlú ògiri òkò ni wọ́n ń pe woman yìí. Abániwọ̀ràn bá àrídá. Àwọn èèyàn kan ò rí ọ̀ràn dá. Dúpẹ́ Onídìrí dẹ̀ bá wọn wá ọ̀ràn. Àwọn náà wà ní làákàyè because as far as I'm concerned kò sọ́mọ kékeré láàrin wọn. Wọ́n wá ń tẹ̀lé ẹni tí ò níyè nínú, tílé ayé tiẹ̀ gangan ò wúlò fún, kọ̀mọ́nú odó tí ó dọ̀rùn lásì, ẹni tó ti jáde láti dupò gómìnà ìpínlẹ̀ Èkó rí, ó wá dé lọ́sàn-án gangan ó ẹja kì í struggle máwọn tó ti ń gbé bọ̀ lọ́wọ́, ó dẹ̀ fọ́ lójú, ó dẹ̀ tẹ́ mọ́lẹ̀ báṣabàṣa. Pẹ̀lú bá a ṣe mọ̀ pọ́wà gọ́líbù, bá a ṣe mọ̀ wípé kò ní ètò, bá a ṣe mọ̀ pé kò ní direction, àwọn èèyàn kan dẹ̀ sì ń tẹ̀lé because ńgbà téèyàn bá gbójúgbóyà tó ló ń declare spiritually tó wá ń dá àwọn ewúrẹ́ kan àwọn àgùntàn kan gọ̀lúgọ̀ wípé kí wọ́n lọ reclaim. Àwọn yẹn náà wá jáde ṣàṣàṣàṣàṣàṣà bíi 3, 4, 5, 6, 7, 8, 9, 10 wọ́n kóra wọn lẹ́yìn gbé bánà dání, wọ́n láwọn mú lẹ́tà lọ sí governors offices nílẹ̀ Yorùbá, àrítìpínlẹ̀ Ọ̀yọ́, àrítìpínlẹ̀ Èkó, àrítàwọn ìpínlẹ̀ tó kù. Ẹjá wá gbà pé lóòótọ́ ni wọ́n mú lọ sáwọn ìpínlẹ̀ tó kù náà. To them, àwọn ti reclaim. Woman yìí wá tún sọ fún wọn pé lẹ́yìn tá a ti declare, tá a ti reclaim, ká occupy ìlú kù. Ó ti àwọn gọ̀lúgọ̀ sẹ́nu kú pé láti occupy èèyàn kì í mọ́wọ́ lẹ́rán kó sọ pé òun occupy o, wọ́n lọ sí àwọn government houses yìí láti lọ gba nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wọn, that is ilé ìjọba. As gullible as they are, àwọn náà dẹ̀ tún gbarú advice bẹ́ẹ̀, wọ́n láwọn fẹ́ lọ occupy ilé bàbá wọn. Wọ́n arrest àwọn tìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n arrest àwọn tìpínlẹ̀ Èkó, wọ́n gbé generator gbé nǹkan tí wọ́n fi dáná oúnjẹ lọ́wọ́ páwọn fẹ́ lọ protest láti occupy.
and trust me àwọn agbófinró ọ̀ráyè nonsense wọ́n arrest wọn. Now concern mi ni pé ṣé àwọn èèyàn wọ̀nyí ò mọ nǹkan tí wọ́n ń fà lẹ́sẹ̀ pé àwọn gbèrò láti dojú ìjọba kan bolẹ̀ nígbésẹ̀ tán ń gbé yẹn bọ̀ tí wọ́n bá kó tán bá dáná ìbọn fún wọn a máa ní àwọn tó protest tí ó mú nǹkan ìjà lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n ń gbé ìgbésẹ̀ ìjà because kò sí ìjọba tó máa lajú lẹ̀ kẹ́nìkan sọ pé òun fẹ́ wá occupy ibi tó wà ó mú nǹkan jà dání o kò mú nǹkan jà dání o wọ́n ti gbé ojú agan ìjà sí wọn nìyẹn àwọn náà dẹ̀ máa múra jáde wọ́n. My question ṣérò Nàìjíríà lèyàn máa occupy ta ló advice àwọn èèyàn wọ̀nyí ǹjẹ́ wọ́n ní legal adviser ọ̀jọ̀gbọ́n mélòó ní ń bẹ láàrin wọn tí ń pè wọ́n ṣàkíyèsí agbẹjọ́rò àgbà wo adájọ́ àgbà wo ni wọ́n ń fọ̀rọ̀ lọ̀ kí wọ́n tó gbégbésẹ̀ ta ni ogun yẹn fún Dúpẹ́ Onídìrí tí ń pé tọ́bi òṣòro kí lè ròǹgbà ẹ̀ sáwọn èèyàn tí ń káàkiri yìí ṣé báwọn ṣe wà gọ́líbù ló náà wà gọ́líbù ńlá fi mọ̀ pé Ọlọ́run ní jẹ́ kí ẹni tọ́gọ̀ ọgbọ́n kọlọ́gbọ́n ó lè máa rí nǹkan tún jẹ bí iṣu bẹ́ẹ̀ ń tọ́gọ̀ bá gbọ́n ebi ọ̀pọ̀ ọlọ́gbọ́n kù. Do you know pé àwọn èèyàn kan sì ti ń contribute owó fún Dúpẹ́ Onídìrí àwọn èèyàn kan sì nígbàgbọ́ pé election ò ní wáyé ní February tá a wà yìí bí election ò bá wáyé kì í ṣe torí ọ̀rọ̀ Yorùbá nation ní ọjọ́ wáyé ète àti ìdìmọ̀lù àwọn èèyàn kan ni tí wọ́n jókòó sí Aso Rock tí wọ́n pera wọn ní Cabal ànígbà tí awáwádìí òfin tó tá a fi mú fínlẹ̀ àwa rí i pé èèyàn kan ṣoṣo náà ní Cabal yìí bọ́tà àwọn èèyàn ti mọ̀ lọ́jọ́ pípẹ́ wọ́n wá ń fọ̀ lẹ́nà wọ́n wá ń pa lówe wọ́n wá sòótọ́ ọ̀rọ̀ Rochas Òwèlè Okorocha wọ́n sọ pé tó ń bá sọ tí ń gbé l'Aso Rock ìkan kan ṣẹlẹ̀ Ìbíkúnlé Amósùn sọ the same thing oríṣiríṣi àwọn èèyàn sọ the same thing ṣùgbọ́n wọn ò kí ń lè sọ délẹ̀ kí ló fà á tí wọn ò kí ń lè sọ délẹ̀ ni pé àwọn ní nǹkan tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ wọ́n láfojúsùn wọ́n láfojú dá wọ́n ní èrè tí wọ́n fẹ́ jẹ wọ́n ní lépa ojú ìmọ̀lé wọn ò tí ì kú òlọ́tí ọkàn ìgbàgbọ́ wọn ò tí ì kú òlóró ìyá mọ́ mi alójú ìmọ̀lẹ́ òkú òlọ́tí ó bímọ tọ́ sọ́mù tíyá ọkàn ìgbàgbọ́ òkú òlóró wọ́n ní ó mú ọkọ̀ sàmìwá ó ní Rólàndì. So now kí ló wá fa ìfín ìdí kókò tá a bẹ̀rẹ̀ sí ní tú káàkiri ní ọ̀rọ̀ tí Malam Nasir El-Rufai sọ àtọ̀rọ̀ tí Jagaban Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ wípé some elements in the Aso Rock wọn ò fẹ́ kó òun orílẹ̀ ìjọba dé wọn ò fẹ́ kó òun ó ṣèjọba wọ́n fẹ́ dàrú mọ́ lọ́wọ́ náà ṣe fowó kówó epo lèpo ṣe wọ́n gógó láàrin ìlú ni kò fi sí new note níta àwárò pọ́rọ̀ òṣèlú ni not until tí Malam Nasir El-Rufai tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tó wá jáde pé there are some elements
in Aso Rock. Wọ́n wá ní Buhari ní bá wé wá lòun ò dárúkọ Buhari o òun ò dẹ̀ dárúkọ ìjọba n tó ń sọ ni pé àwọn ẹ́límẹ́ǹtì kan ń bẹ ní Aso Rock ó ní ìgbà tó ń sọ pé ẹ́límẹ́ǹtì kan ń bẹ ní Aso Rock ó lẹ́ni tó ń bá wí mọ̀ wípé òun lòun ń bá wí but he doesn't mention any name but ẹni tí Yorùbá ní tó wí bá jòwé ẹni bàbá lè sọ̀rọ̀ èròjà ń báyàn pé ẹni tí mò ń bá wí tó wà l'Aso Rock yẹ o ọmọ wípé òun ni mò ń bá wí àwa bẹ̀rẹ̀ sí ní fimú fínlẹ̀ àwa rí i pé Alhaji Mamman Daura òun gangan ni Cabal tó wà ní Aso Rock ẹnu wá gbà á láti sọ báwo ló ṣe wá jẹ́ màá ṣàlàyé ẹ̀ ní kọ̀ọ̀kan now ta ni Mamman Daura ṣé mo pè dáadáa àbí Mamman Daura ni ìgbà tán tiẹ̀ máa ń darúkọ ìgbà yẹn Mamman Daura Mamman Daura a máa ń rò pé obìnrin ni ọkùnrin ni bó ló ṣe jẹ́ kí ló dé tó fi lágbára tó bẹ́ẹ̀ ó ju ajagun fẹ̀yìntì Muhammadu Buhari lọ with 3 years ọgbọ̀dún 3 lọ́wọ́ ẹ̀ so ọmọ ẹ̀gbọ́n Buhari ni Mamman Daura now but láti ìbẹ̀rẹ̀ ayé Buhari wá Mamman Daura yìí ni máa ń kọ̀ǹtúrò ayé Buhari ẹlẹ́mìí àkàndá parọ́ ẹ̀yin náà gẹ́gẹ́ bí èèyàn ẹ wá wádìí dáadáa màá sọ díẹ̀ nípa bí màá yìí ṣe jẹ́ number 1 wọ́n bí lọ́dún 1933 now orúkọ ẹ̀gbọ́n Buhari tó bí Mamman Daura ìyẹn máa ń jẹ́ Waziri kí ló kọ rẹ̀ Waziri Alhassan so nígbà tí bàbá Buhari kú Waziri yìí ó ní ó dàbí alábòjútó ìyá Buhari ẹni tí ń jẹ́ Suliat òun ló ń tọ́jú ìyá Buhari pẹ̀lú ọmọ 6 tí bàbá wọn fi lẹ̀ including Muhammadu Buhari kónkóló tọ́jú àbígbẹ̀yìn wọn nígbà yẹn. Buhari nígbà tó wà ní kékeré ilé kéwú ló kọ́kọ́ lọ kó tó lọ léèwé nílé kéwú ẹ̀ láàárọ̀ wọ́n máa ń kọ́ Quran for 4 hours. Buhari wá yọ̀lẹ̀ tọ́jà ààrẹ nísìn ọ wá yọ̀lẹ̀ ńgbà tó wà ní kékeré kò mọ̀ jèrè lọ eré nìkan ló fẹ́ ṣe tó ń tẹ́nu ẹ̀ ọmọ gbọ́dọ̀ mọ́kàwé wọn sọ léèwé kò serious ó ń sá níléèwé Mamman Daura yìí ńlọ́ba sọ̀rọ̀ ńlọ́ kọ̀ǹtúrò ayé ẹ̀ tó fi fìdí mọ́lẹ̀ tó fi kọjú mọ́ ẹ̀kọ́ ẹ̀ ńgbà tó tún wá di ọdún 1961 Mamman Daura yìí ńlọ advice ajagun fẹ̀yìntì Muhammadu Buhari láti darapọ̀ mọ́ sí ológun kò sí nǹkan tí Buhari fẹ́ ṣe láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ so tá a bá sọ wípé kí wá ló fà á mo ń bọ̀ o mo mọ ibi tí mo dé o kò sí nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ayé ẹ̀ títí di ìsìn tí òkè ń fi lọ Mamman Daura now ká wá sọ pé Aishat Buhari ti fẹ́ ọkọ ẹ̀ for more than 30 years Mamman Daura ti mọ Buhari for more than 80 years ló ti ń gáìdì ẹ̀ bọ̀ ló ti ń ṣàkóso ilé ayé ẹ̀ ló ti ń dàrẹ́ẹ̀tì ẹ̀ ló ti. So whatever tí ajagun fẹ̀yìntì Muhammadu Buhari bá fẹ́ ṣe yọ gbàṣẹ lọ́wọ́ Mamman Daura because ká ní kò rí bẹ́ẹ̀ àdéhùn ti wà
lóòótọ́ not written agreement but verbal agreement within the APC party that tí Buhari bá ti ṣe ọdún mẹ́jọ o ètò ìṣàkóso ń lọ sí south and there is no other candidate than Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. But Mama Daura doesn't have interest in relinquish the power to the south. Interest ẹ̀ ní Alhaji Atiku Abubakar. Ọ̀rẹ́ ni wọ́n. Confident tiẹ̀ náà ni. So Alhaji Atiku Abubakar ó ti kọ̀wé sí Mama Daura láìmọye ìgbà. Ó ti seek interest ẹ̀, ó ti seek assistance ẹ̀. Ìyẹn dẹ̀ ti fi lọ́kàn balẹ̀ pé lẹ́yìn Buhari o òní yọjà rẹ̀. Ìyẹn ló ń fún Atiku ní confidence. Ìyẹn ló fà á tájagunfẹ̀yìntì Muhammadu Buhari ó fi kéde àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Because kò ní interest nínú ẹni tó fẹ́ succeed ẹ̀. According to Malam Nasir El-Rufai, màá yá ọ̀rọ̀ kan lò nínú ìfọ̀rọ̀wérọ̀ Nasir El-Rufai lórí TVC kí TVC ò foríjì mí pẹ̀lú bí tí mo fẹ́ yọ lò yẹn. Mi ò láṣẹ àtagbára lórí ẹ̀ o ṣùgbọ́n kó foríjì mí láti make reference kí n tó continue ọ̀rọ̀ mi lórí Buhari àti Mama Daura. Mò ń bọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ play ọ̀rọ̀ Malam Nasir El-Rufai. Ilé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà. Orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ìṣe wa yí pé ìlera yín òun ló jẹ wá lógún. Òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédé àsìkò yìí. Mo kí yín o, a ò ní fàìsàn ló gbà o. Gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn, wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú. Àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúnkún ríro, ìbàdí ríro. Ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán, ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro, ẹlòmíì gbogbo ara títa, ẹlòmíì ẹsẹ̀ títa, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, gbogbo èyí tó bá lè jẹ́. Jẹ́ wá rí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní, ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis. Èyíkéyìí tẹ́ bá ní, bó sì jẹ́ gout ni, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká. Ẹlòmíì arthritis ẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú tọ́mọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn. Ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun, ẹlòmíì ìbàdí, ẹlòmíì orúnkún ẹ̀ á máa wú. Gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú last bus stop yín ni lórí ọ̀rọ̀ arthritis yẹn. Bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ́ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. Prostate enlargement àmì méjì ló mú wa. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní tọ̀ púpọ̀ jù, ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù. Ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. So tẹ́ bá ti rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn ìṣòro tó ń affect àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé tó máa di kó máa ka newspaper lálẹ́. Gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. A ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe. Á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà.
ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe oru inú ẹ̀dọ̀ tẹ́ ẹ̀ nìyẹn oru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójútó ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú Nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bó jẹ́ Èkó ni Ìbàdàn ni Àbújá ni Port Harcourt ni wherever you are oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 08033034777 òun náà ni WhatsApp nọ́mbà mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògo Ọlọ́run last bus stop yín ni Godwem Ìyá Ìjẹ̀bú àlàáfíà lójú o. ẹ má bínú ẹ jẹ́ kí n sáré yanjú ọ̀rọ̀ ti àwọn Yorùbá Nation Occupiers yìí tí wọ́n arrest now àwọn tí wọ́n mú lẹ́kọ̀ọ́ wọn ò tí ì fi wọ́n lẹ̀ wọ́n kó wọn lóṣogbo bẹ́ẹ̀ náà bí nǹkan now do you know pé àwọn èèyàn wọ̀nyí sì nígbàgbọ́ nínú Madam Onítìrí àti sọ́yẹ kó rí bẹ́ẹ̀ to the extent pé wọ́n sọ fáwọn èèyàn pé kán báwọn sọ fáwọn èèyàn tí ń bẹ lókè káwọn sọ fún sọ́yẹ kó rí bẹ́ẹ̀ o woman kan sáré sí voice note kékeré ẹ̀ pé wọ́n ti kó àwọn sínú Black Maria o wọ́n ti ń kó àwọn lọ o àwọn ọmọ ibi tí wọ́n ń kó wọn lọ o ẹja play àwọn voice note yẹn kéékèèké náà láti establish ẹ̀. ẹni orí yọ ó dilé ni o ẹjọ bá mi pè wọn lókè o àwọn tó ń kó lọ yìí kàn lọ bá wa rìlíìsì wọn o. kí wọ́n pe tani ń bẹ lókè tó fẹ́ rìlíìsì wọn tó fẹ́ béèlì wọn tó fẹ́ gbà wọ́n lẹ̀ ṣé Dúpẹ́ Onídìrí ni yóò wálé ni. owó baba dámì Ìgbòho ṣànìkan ní máa ṣerú ẹ̀ tọ́jẹ́ pé máa ń dúró tìyàn gbágbágbá bọ́n bá arrest èèyàn báwọn wherever tó wù kí Ìgbòho ṣá wà yóò sì tún máa control láti bẹ̀ yóò tún máa lo network káàkiri yóò make sure pé ó máa release wọn. Ìgbòho ṣá ò dẹ̀ ní dédé tí àwọn èèyàn sẹ́nu kú bẹ́ẹ̀ ẹ rántí pé ti jó ní ìtọ́sẹ̀lẹ̀ mo ní Ìgbòho fúnra voice Ìgbòho la gbọ́ lóòótọ́ o ṣùgbọ́n Ìgbòho kọ́ ní sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ under some prayer. ẹ̀lú wọ́n ti kó wa bá pe àwọn èèyàn lókè o wọ́n ti kó wa wà ní Black Maria àwọn ibi tó ń kó. ẹ̀lú wọ́n ti kó wa o àmọ́ ibi tán kó wa lọ àwọn àánú Black Maria bá wa pa àwọn èèyàn lókè ta ní bẹ lókè tán fẹ́ bá ń pè ibi tí àtẹnujẹ àìnírònú àìnílàákàyè àìgbọ́n àìlónímọ̀ràn àìlédánúrò yín tó tì í lọ ńlẹ̀ ti bára yín o. mo gbọ́ mẹ́sẹ̀gì kan sì ní Ogun State Occupy àwọn ẹjọ́ consent mẹ́sẹ̀gì yẹn sí àwọn aṣọ yẹ kó rí bẹ́ẹ̀ o. ìyá wọn nǹkan tó ti. ìyá wọn sọ yẹ kó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀. pé bóyá
nǹkan tí a lérò ó bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ o nǹkan tètè wá tún ṣiṣẹ́ sí. àtúnṣe kí náà fẹ́ wá sí i máàlù kan tí ọlọ́run ọba ń tan ayé ẹ̀ ṣe ó fún wọn lésì mo fẹ́ kó náà wá òun rẹ́kọ́ọ̀dù. ìlú ń ṣe àwọn dìdìrí Yorùbá yìí tó ń sunkún sábọ̀ ṣèbá ní kẹ́ má tẹ̀lé yọ ní tìrí ṣèbá tẹnujẹ ló ń pa yín ṣojú yín ti já ṣé èèyàn fẹ́ kó Yorùbá papọ̀ ló ń pè yín lẹ́yìn ló ń tàn yín ṣojú yín ti já ṣé ti gba gómìnà ọ́fíìsì ṣé ti gba senate ọ́fíìsì ṣé ti gba police station Occupiers ẹ̀yin su ẹgbẹ́ àní láti 45 sí 65 àwọn dìdìrín generation ni wọ́n ṣe ṣojú ẹ̀yin fọ́ ni ṣẹ́yìn orígbẹ̀yìn onítìrí ń tọ̀ wá ni ẹ wá ń làmẹ́ẹ̀tì ẹ̀ ń pariwo ẹ̀ ń sunkún sábọ́ ṣojú yín ti já ṣé gbọ̀wọ́ lè pèpè ká jáde kó rí báyìí bọ́tẹ̀sì máa yìnbọn fún wa ìrọ́ṣì máa sùn àní afájú nìyẹn onítìrí afájú lẹ́yìn tẹ̀lé òun wájọ́ lójú kan ṣojú yín ti já ṣé bá ṣe ń gbàlú nìyí ṣéyàn lè gbàlú lásọlẹ́ṣọ̀ ṣéyàn lè báyàn nínú struggle kọ́nà fẹ́ dá ṣe tòun lọ́tọ̀ wáyé tó ṣe ti fọ́ọ̀mù gúrùpù tiẹ̀ lọ́tọ̀ wáyé tó ṣe wá bá wa ṣé látijọ́ tó ti dé ṣé movement nílọsíwájú kì í ṣe lamẹ́ǹtì náà ni argument náà ni ariwo yìí náà ni ǹjẹ́ nílọsíwájú ṣojú yìí ti jà Occupiers àwọn dìdìrín àwọn sùn ẹgbẹ́ àwọn nàpákó àwọn tó jẹ́ problem àárín wa tí onítìrí bá tẹ̀dé tọ́lá yìí bá pẹ́ bíi tiwa tá a bá tẹ̀lé ìjọ́rí onítìrí máa ní impact ẹ̀wá ńlá met ẹ̀yìn alátẹnujẹ owó tó yẹ kẹ́ fi jẹun ẹ fi wọ mọ́tò ẹ̀ ń jẹ̀yà kiri ṣé èyí lè Occupy ọ́fíìsì gómìnà ni bẹ́ẹ̀ ló lè ra yín kí ni nǹkan tẹ́ gbé dání ọbẹ̀ gbé ṣúgà kí lè jẹ yó ta ló ń tì yín ẹ̀yin sùn ẹgbẹ́ tẹ́ dúpẹ́ tí wọ́n jẹ yín ṣé bá a sọ fún yín ẹ wá ń làmẹ́ẹ̀tì nínú group ẹ pariwo fáyé ẹ táṣìírí ẹni tó ń ga yín ìyá tí ò ní structure kankan ìyá 419 ìyá sàkámàǹjẹ ìyá scammer àgbà yahoo àgbà aka ṣojú yín ti jánsìn ẹ lọ pariwo lórí ètò ẹ kẹ lọ làmẹ́ẹ̀tì gbogbo ìdá làmẹ́ẹ̀tì sórí bíbá yìí. ó ti tó ìwọ̀nba tí mo play níbẹ̀ náà ti tó wow máàlù yìí make day mi nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn lánàá mo rò pé ẹni tí sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ sọ because ká láwọn èèyàn wọ̀nyí láròjinlẹ̀ báwo lẹ ṣe máa dìde ńlẹ̀ yín tẹ́nìkan máa sọ fún pé ẹ fẹ́ Occupy ibì kan tẹ́yìn náà dẹ̀ máa nígbàgbọ́ bẹ́ẹ̀ tẹ́dẹ̀ lérò bẹ́ẹ̀ tẹ́dẹ̀ máa jáde bẹ́ẹ̀ pé fẹ́ lọ Occupy ibì kan woman tó náà mọ òyìn sọ lọ́kọ ńlé tó bá lọ́kọ ńlé sọ fọ́kọ ẹ̀ tó bá sọ fọ́kọ ẹ̀ kí lọ́kọ ẹ̀ sọ àbọ̀ òun àtọkọ wọn jọ wà ńbẹ̀ bí ọba wa lọ́kọ ńlé sọ láwọn ọmọ gidi bọ́ bá láwọn ọmọ gidi kí ni wọ́n sọ fún ibo ló sọ ló dágbére fún ọ pé òun lọ àkíyèsí ìwò ni wọ́n pe mọ́mì wọn sí àbírù ròǹbòrùn ìpò ẹ̀pà ò tí ẹ̀ sún wọn ó yẹ kẹ́ ẹ ti mọ bọ́ ọmọ náà ó ti rí bí ìyá ọba ti dáa òwú tí yàgbọ́n lọ́mọ ọ̀ràn òwú tí yàgbọ́n lọ́mọ ọ̀ràn so now wọ́n ti Occupy àwọn ọlọ́pàá dẹ̀ ti Occupy wọn yes àwọn fẹ́ Occupy but àwọn pólíìsì wọn ò gbàgbọ́ wọn wá Occupy wọn sínú sẹ́ẹ̀lì ó ṣeéṣe kí wọ́n wá gbé wọn lọ ilé ẹjọ́ tàbí kí wọ́n gba béèlì wọn ṣùgbọ́n wọn ò ní bọ̀fẹ̀ kò sọ̀fẹ́ ni wọn ò ní bọ̀fẹ̀ jáde ń bẹ̀ wọn. now à ń sọ̀rọ̀ nípa Mama Daura mo wá ní mo fẹ́ play ọ̀rọ̀ tí
Malam Nasir El-Rufai sọ àti play ọ̀rọ̀ tó sọ nípa pé òun sọ wípé element wà ní Aso Rock. Mo fẹ́ play lè tí ó fi sọ pé àdéhùn wà láàrin àwọn nínú ẹgbẹ́ òṣèlú àwọn. All of a sudden àwọn kan dìde wọ́n fẹ́ dàdéhùn rú. Òun fúnra lára ń lọ bá Buhari, òun sọ fún un kí ló ń rò nípa ẹni tí yọ padà gbàjọba lọ́wọ́ ẹ̀. Buhari sọ pé òun ò ní interest nínú ẹ̀, pé kò dẹ̀ sí nǹkan tó kàn òun. Àwọn èèyàn tó bá dìbò ni wọ́n á ní kò rí bẹ́ẹ̀ o. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú, gẹ́gẹ́ bí ààrẹ tí ń bẹ lórí àlééfà, ó yẹ kó láfojúsùn ipò tó ń wà yìí, lẹ́gẹ̀sì tó ń bíòdì yìí, bó tiẹ̀ jẹ́ pé a mọ̀ pé Buhari ò bíòdì lẹ́gẹ̀sì kankan. Lẹ́gẹ̀sì tó ń bíòdì yìí ta ló máa maintain momentum yẹn, tó máa raise lẹ́gẹ̀sì yẹn tí ò ní jẹ́ kí lẹ́gẹ̀sì yẹn kú. Ó yẹ kẹ́ ẹ láfojúsùn sáà pé now the best thing fáwọn òní wípé òṣèlú tí ń lọ yìí bí a bá fẹ́ kí ariwo ọ̀pọ̀ lórí wa à ń tá a bá fẹ́ play safe tí a fẹ́ ṣe ní ìbí òjò bí bá a ṣe gbẹ́rù labọ́ mọ́ tá a fẹ́ wà fair tá a dẹ̀ fẹ́ do justice, ó yẹ kí ọ̀pá àṣẹ agbára kó lọ sí south. Buhari wá sọ fún un pé òun ó dẹ̀ make sense o. Now you are speaking, you are talking, you are making sense. Ó make sense. Jẹ́ ká gbà wípé agbára ń lọ sí south. Malam Nasir El-Rufai wá ní òun béèrè lọ́wọ́ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari pé ṣé bá a ṣe sọ yìí ló ṣe wà Buhari ní bẹ́ẹ̀ ni òun lè sọ síta bá a ṣe jọ sọ yìí. Buhari ní bẹ́ẹ̀ ni. Nasir El-Rufai ní ó ní the first governor tọkọ sọ wípé ọ̀pá àṣẹ agbára ń padà lọ sí south. Lọ́kàn àwọn dẹ̀ ní àwọn ò ní candidate méjì ju aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ. Kínìdí ni pé Bọ́lá Ahmed Tinubu ti pay dues. Ó ti sojú sí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ gidi, ó kópa tiẹ̀. Àwọn dẹ̀ ti mọ̀ wípé ó fẹ́ ṣe ààrẹ, àwọn dẹ̀ mọ̀ pé ó kúnjú òṣùwọ̀n. Gbogbo àwọn táwọn jẹ́ gọ́fúnọ̀ ní north àwọn ṣèpàdé papọ̀ láti kéde àtìlẹ́yìn àwọn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ok, lẹ́yìn ìpàdé àwọn tí gbogbo àwọn ti fẹnu kò táwọn ti gbà ní ẹ́límẹ́ǹtì tó wà ní Aso Rock, which is Mamman Daura tó jẹ́ ọ́nkù Buhari. Ó wá bẹ̀rẹ̀ sí ní pé àwọn governors kọ̀ọ̀kan, ó bẹ̀rẹ̀ sí ní push wọn kan lọ gba form fún presidency láti north lẹ́yìn táwọn ti fẹnu kò pé ok ọ̀pá agbára ń lọ sí south. Ńlá fi rí àwọn tí wọ́n padà díje ní primary pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu. So now Mama Daura ó ní Cabal tí ń bẹ ní Aso Rock láti ìjọ yìí tí wọ́n ń gbé pò yẹnu tí wọ́n wá ń kọ́fà tán da ṣọ́ọ̀bù lórí. Mi ò rò pọ́ necessary láti play fídíò yẹn mọ́ tàbí ẹ jẹ́ ká play ẹ̀. In one of the conversations I had with the president, he told me that, look, I have no succession plans. I said, Mr. President, you must be interested in your successor. He said, no, the democratic process will produce a successor. I said, no, sir, it doesn't quite work like that. You must have a thought, you must advert your mind to your legacy and who will preserve your legacy. And he said, okay, you have a point, I will think about it. So this was how we began the conversation. But throughout my conversation with President Buhari, up until I believe it was 2020, he did not even have a position. Then in 2020,
I asked him a question. I said, look, where do you want your successor to be from? You don't have to anoint anyone. You don't have to pick anyone. I know how you think. You believe in this democratic process. You were converted from being a military dictator to a democrat when you saw the collapse of the Soviet Union without firing a shot. He has told us this story several times. And he said to me, Nasir, why are you asking me this question? After 8 years as president, the next president of Nigeria, under our arrangement, our unspoken arrangement, must be from the south. I said, thank you, Mr. President. Can I go public with this? And he said, go ahead. People would recall that late in 2019 or early in 2020, I was the first governor to come out and say that the next president of Nigeria must be from the south. And so, to be fair to Mr. President, he has been consistent in private conversations, even in conversation with some of us as a group. He always said, my next successor has to be from the south. So it was not very difficult for those of us in the APC, particularly the northern governors, to say this is the president's position and we don't need to go back to him. But what happened as the political process started was all kinds of games being played to take control of the party in a way to achieve a certain predetermined conclusion that was not very clear to us at the time. But one of the things that we pushed, and I must say that the Progressive Governors Forum mandated me at a point to go to the president and say, we want you to tell us who you want as chairman of the party. Of course, as usual, the president said, look, why not all of them come out and we vote? We said, no, Mr. President, pick the chairman you are comfortable with. We will all support you. And he said the chairman should be from North Central. And finally, he said Senator Abdullah Adamu. We agreed. Now, once that decision was taken, it was a very clear signal that the next president would be from the South. And so what we did was to say, okay, the current chairman, the last chairman of the party was from South-South, now is going back to North Central, so we flip all positions, South-South go to North Central, North Central go to South-South. That's how we did the rezoning of positions. So having established the leadership of the party and the chairman is Northern, it was simply logical for us that the next president will be from the South, and we were all looking at limiting the competition among the aspirants to picking a Southern candidate. What was of concern to us was at a point when some governors and some senior members of the party from the North began to get calls from some elements in the villa, nudging them to buy forms to contest the presidency. That began to worry us. So some of us went back to the president, Mr. President, what's going on? The president said, my position has not changed. So there were people that wanted President Buhari, believe it or not, outrageous as it may seem, there are people that were planning within our party for another Northerner to succeed President Buhari. And for us as Northern APC governors, we had to sit down, look at this situation, look at what we believe our forefathers would do. We are Northerners. We are people of honor. We keep our words, and we respond to kindness with kindness. This is the culture, the political culture in the North. This is what Sir Ahmad Bello Sadon of Sokoto practiced. This is what Tafa Aliyu practiced. This is what Aminu Kano practiced. This is what J.S. Starka practiced. And we talked to ourselves and said, we cannot allow this to make headway. We have to take a position. And all of us, including Governor Badaru of Jigawa, who was encouraged by those elements to buy a form, took the decision that the presidency must go south. We sent a delegation to the president to reaffirm that, and we made it public. That was the second step. The third step was, okay, now among the Southerners, can we come to a consensus around who to support, or do we all go to the primaries? Because some of us supported Amechi, some supported Osimbajo, some supported Asiwaju, and so on and so forth, and Fayemi. So again, we had to have other rounds of discussions. Of course,
we couldn't come to agreement, all of us, because, I mean, one of us, Yahaya Bello, was running, and he wasn't going to step down. But still, the momentum was from the Northwest. The Northwest governors, along with Senator Wamako, who represented Sokoto, met, and after several meetings and back and forth, we decided that we'll go with Asiwaju Bola Ahmed Tinubu as a zone. And once that decision was made, Northwest had the momentum, Northeast followed, and North Central also followed to a large extent. And that's how we went to the convention quite confident that, you know, Asiwaju will have the numbers and the momentum. But we're even shocked by the margin, because it was not only the northern APC governors that supported him, but you can see he had support across the country. And he emerged as a national candidate overwhelmingly. And I want to assure you, as we speak today, all the 22 APC governors, including those that contested for the presidency, are solidly behind this presidential candidature of Asiwaju, and we are doing all we can to ensure it succeeds. But for us as northern governors, it was a matter of honor. It was a matter of just doing what is right. It's a matter of doing what is fair. And it's a matter of doing what is just. bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà òkè ọya náà fẹ́ dọwọ́rú, ọpẹ́lọpẹ́ àwọn èèyàn bíi Malam Nasir El-Rufai lélẹ̀ tó hàn tó sì dájú pé àwọn ará òkè ọya number 1 wọn ò kì í fẹ́ kí agbára ó kò lọ́dọ̀ wọn. ẹlẹ́ẹ̀kejì òun ni pé wọ́n sọ̀rọ̀ ó bá ṣàdéhùn, wọn ò kì í dúró ti àdéhùn tán bá báyàn ṣe, wọ́n máa ń dọwọ́ rú. ẹlẹ́ẹ̀kẹta òun ni pé wọ́n ní ìwọra, ojú kòkòrò wọn pọ̀ jù. now pápápátá ni Malam Mama Daura tá a pè ní Cabal. àwọn tá a máa ń sọ pé Cabal wọn sọ pé Cabal yẹn túmọ̀ sí, ó lè túmọ̀ sí ẹnìkan, ó lè túmọ̀ sí àkójọpọ̀ èèyàn. àwọn agbára ìjẹgàba náà ń pè ní Cabal. so a ti sọ díẹ̀ lára ìdí tí Mama Daura fi ní influence lórí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. náà ò tá wá ní máàlù yẹn, a ti sọ iye ìgbà tán, a ti sọ ìgbà tán bíi now editor ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní newspaper tán pè ní New Nigerian. ó dẹ̀ manage ẹ̀ lẹ́yìn ìgbà tó gẹ́gẹ́ bí editor, lẹ́yìn ẹ̀ ló wá manage ẹ̀ from 19 ó manage New Nigeria newspaper láti 1969 sí 1975. now ó ní head of the African International Bank tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun náà ni chairman board of Nigerian Television Authority NTA. òǹkọ̀wé kan wà orúkọ rẹ̀ a máa jẹ́ Padem. he wrote, and I quote, ó ní Daura will become a lifelong inspiration and confidant to Buhari, who guided him all through his formative years. so now tàti wá mọ̀ pé agbára kan bẹ ní Aso Rock, ogun tó fèsì àwa tá a wà ní south bí ti ń gbọ̀ tó yọ ní gbòsí yọ ní gbàgbede méjì yọ fófó, the earlier the better. tíwọ́ òpònú Àtíkúlẹ̀tì Òbídíọ̀tì tó bá tètè padà wálé kó tó bọ́ sórí fún ọ,
You are not doing it for Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu this time around. You are doing it for yourself, for your children and for your life and for your future. Tinubu ti jẹ́ ntọ́ fẹ́ jẹ́, ó ti dá ntọ́ fẹ́ dà. Wàláì kọ́mọ̀ wọlé kò fẹ́ẹ̀lì. Wọlé ní lọ́gàn pé àní ìdìbò fún kò ní wọlé, àgùn láàgùn tẹ̀tẹ̀ jẹ́ ọmọ wọlé. Bí Nàìjíríà lájọ wà kò sẹ́ńtì ọbẹ̀ sá lọ fẹ́ nìkan. Ẹnìkan ò ní lọ́bẹ̀ nìkan àjọ máa gbé Nàìjíríà yìí o. Á pariwo á panumọ́. Títí dòní ìrósì kún báńkì ni tán jókòó kalẹ̀ ńbẹ̀, wọn ò lóòdówó sí ATM o, wọn ò dé kó ńbẹ̀. Ìyẹn ní Fidelity Bank kò tiẹ̀ séèyàn ní access. Èèyàn díẹ̀ wà ní First Bank, èèyàn wà ní kí lorúkọ ẹ̀ Zenith, but Fidelity ó rí bó ti rí àwọn èèyàn tí ń bẹ ń bẹ̀, ṣùgbọ́n wọ́n gba kádàrá, wọ́n gba kámú bẹ̀. Tó bá ti lọ nísìn, èmi àtẹ̀yìn máa gbàgbé ìyà tá a jẹ ní mọ́mẹ́ǹtì yẹn, a tún ti move on pẹ̀lú life. So bí Àtíkù bá ṣe mistake wọlé, bá a ṣe máa fara dà á tọdún mẹ́rin ó fi lọ náà nìyẹn. Òbí ò lè wọlé, ní tó lè ṣẹlẹ̀ ni pé kóbi ọ parapọ̀ mọ́ Àtíkù. Ó ti wá rí pógun tó fèsì ilẹ̀ Yorùbá pọ̀. Òbí ò mú Yorùbá gẹ́gẹ́ bí vice, Àtíkù ò mú Yorùbá gẹ́gẹ́ bí vice. Àwọn méjèèjì yẹn máa wá dìmọ̀ lù papọ̀ at the end of the day láti fọ́ọ̀mù force láti lè defeat Bọ́lá Ahmed Tinubu. The earlier the better. Tí wọn náà bá wa kọrin ọmọ ẹni òsèdí bẹ̀bẹ̀rẹ̀ kákólẹ̀ kẹ̀sídìí aráàta tó fi ọkàn rẹ support Bọ́lá Ahmed Tinubu, gbàgbé hatred, gbàgbé ìkórìíra ọkàn rẹ sí, gbàgbé tó ṣe fúnra rẹ tó rò pó ṣe fúnra rẹ, gbàgbé owó baba ńlá baba rẹ tó rò pó jí kó, gbàgbé ìrandíran ìyáláyà rẹ tó fìyà jẹ. Wọ́n kàn kó ń bẹ̀ rọ̀fí òjò ọmọ ẹ̀. Bọ́lá Tinubu ti lọ́jọ́ wájú, àwọn ọmọ ẹ̀ ti lọ́jọ́ wájú, àwọn èèyàn tó súnmọ́ ti lọ́jọ́ wájú already. Tí ẹni ó dù bọ́ bá wù ọ̀kọ́ ni wọ́n ti gbówó fún ni àgúnlá. I owe you no explanation. Rárá o, ayé ìgbà kan la máa ń ṣe pé ní bá ṣe báyìí jẹ́ǹgbà. Ẹni ìfà ọ̀tọ̀ sí ní pé lára mú bí ọ̀kánjú ẹni bá so sí láti ka. Bó bá jẹ́ pé lóòótọ́ wọn fún mi lówó o, ṣùgbọ́n mi àkàndá ọ̀rọ̀ Awikonko ń ṣe nítorí owó, mo ń ṣe nítorí ọ̀la, mo ń ṣe nítorí pé bó bá kán ojú ọ̀kàn mú, bó bá kán mú yọ̀ọ̀kàn sẹ́nu. Ọmọ ìyá wa dùn lọ́lé ìkànnà, ó dùn ún pè sákìyèsí pé àákò wà lélẹ̀ ìwọ náà ló ní àwa lọ́kàn o, kí ló ṣe fún wa? Jẹ́ káàtì kó o wọlé kó o wá lórí láyà kó o forí ìyá rẹ̀ síwájú fi ti bá bẹ́ẹ̀ kàn kó o lọ́ọ́ bá pé kó wá ṣe nǹkan fúnra Yorùbá. Tàbí òbí díọ̀tì ó tiẹ̀ ti rójú olóró sí. Ó wàá rántí ńgbà náà pé àwọn kan dẹ̀ ń pariwo pọ́ mẹ́ni òṣèdí bẹ̀bẹ̀ rẹ o, àbásìmọ̀ ká support tí wọ́n ń gbà náà. Ẹ̀pọ̀ wà ní bóró fún ọmọ. So òṣèlú eléyìí tí ń bẹ́ ń ta òṣèlú ẹlẹ́yàmẹ̀yà ni o, Haúsá Fúlàní ò ṣe tán láti gbé ilẹ̀. Àwa láfi tìpátì kúkú gbà lọ wọn. Báwọn ọba mọ gbà káwọ́ dẹ̀ mọ́ mu wá. Wọ́n láwọn fẹ́ sọ̀rọ̀ àwọn dolórí burúkú láì kì í ṣàwa ni. Káwa náà jẹ́ kó yé wọn pé àìsẹ́gun àìsòpònú. Kò sí nǹkan méjì tá a fi lè sọ bẹ́ẹ̀. Ìbò wa ni o, ìka yìí ni o. Tádàní wáyé jogún fún wa ńlá tẹ̀ tó lóṣèlú fi wọlé ńlá tẹ̀ tó lóṣèlú fi jáde. Ká tẹ̀ lọ́pọ̀ yanturu fọ́mọ ìyá wa. Káwa kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ bá díẹ̀.
election is about numbers, nothing but numbers. By mistake tán bá ti fẹ́ ọkàn jù á lọ ọbọ ó tún dọjọ́ mi ọjọ́ rí. And let me tell you categorically, anybody tó bá débẹ̀ yóò fẹ́ lọ́dún mẹ́jọ. Mọ́ wàá gbàgbé pé ẹnikẹ́ni tí agbára bá ń bẹ lọ́wọ́ ẹ̀, tí idà àṣẹ bá ń bẹ lọ́wọ́ ẹ̀, ó lè fi gé anything. Ó bẹ́tà ká jẹ́ ọbọ̀ sọ́wọ́ ọmọ wa kó wá fi gé wa ńgbà tó bá dé ká tó wá kí oríkì lè bá bẹ́ẹ̀ fún. Ẹni tí yẹ ẹ̀jẹ̀ lówó wọ́n ní mọ̀ wọ́n tí màmí jẹ tọ́jẹ́ màmí lówó lọ yóò pàdé ẹni tí bá bẹ́ẹ̀ jẹ lówó. So àkàndọ̀rọ̀ Awikonko gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa sọ nípa Mama Daura tá a ti dictate pò ní Cabal. We say many things, we have many things to say about him. So mò ń bẹ̀ fún mi ìṣẹ́jú méjì ẹjọ́, ìṣẹ́jú méjì ni o. Gbogbo ìwọ tó ti lé tọ́ ọba tọwọ́ rẹ ọ̀tẹ́ tí ò mú tọ́ wá fẹ́ sọ̀rì tínú má sọ̀rì tínú life testimony kan rèé. Ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè kan lọ́wọ́ yín. Láti bí síbí yìí omi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti kọ́kọ́ wá sí ìwà yìí tí mo ti wo báwo ni situation of things níbí yìí kò rọrùn fún wa láti kọjá ńgbà náà torí pé omi gba gbogbo bí yìí kó tó di pa lọ́rọ̀ kó gba bẹ̀ yẹn. Mo fẹ́ béèrè ṣé kí ni nǹkan tó rí sókè láti wò pé kẹ́ dáwọ́ lé afárá ẹlẹ́sẹ̀ yìí? Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ṣé torí àwọn èèyàn tó fẹ́ wá sí church yín ilẹ̀ ṣe ṣe àbí kí ni nǹkan tó rí sókè? Ẹ ṣe rí ibi tí a wà yìí ó ní omi tó lé mi kúrò ní ilé ìbí báyìí, ilé tí mo kọ́kọ́ kọ́. Ìgbà tí omi lé mi kúrò ní ilé, àwọn ènìyàn mi dìde káàkiri àgbáyé pé fẹ́ kọ́lé fún mi ni wọ́n fi kọ́ ilé kan fún mi gbà ní. But ilé yẹn àkànjì kọ́ mi. Mo wá ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé tí Ọlọ́run bá lè ràn mí lọ́wọ́, tí n bá lè dìde, tí n bá lè jẹ́ èèyàn, màá ṣe bíi tí ó ṣe é rí fáwọn èèyàn. Mo dẹ̀ máa fẹ́ odò yìí débi pé yóò rọ àwọn èèyàn lọ́rùn torí nígbà tí omi lé mi lé yẹn, àwọn tí omi lé yóò fẹ́ tó 30 ilé tó bà nǹkan wọn jẹ́. Ṣùgbọ́n nígbà mìíràn ṣe mọ̀ pé tẹ́lùmí bá dìde yóò ti gbàgbé n tó lè kó nbí kan. Bẹ́ẹ̀ni ìṣe tẹ́lùmí bá dìde gbogbo wa ló máa ń ṣẹlẹ̀ sí tí yà bá jẹ́ èèyàn fún ọdún tí gbádùn ọ̀sẹ̀ kan bá dé yóò gbàgbé gbogbo ìyà tó ti jẹ. So n tó ru mí sókè ni pé mo fẹ́ èmi náà fẹ́ mọ táì ní àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí ntọ́lọ́run rán mi ní ìtọrẹ àánú. Gbogbo iṣẹ́ tí mo máa ń jẹ́ fún àwọn èèyàn káàkiri gbogbo àgbáyé ọ̀rọ̀ ìtọrẹ àánú ni ló fi ń ṣínà fún wọn. Ṣé wàá rí ìtọrẹ àánú yìí àwọn èèyàn máa ń bi pé níbo ni mo ti rówó tàbí kí ni mo ti fẹ́. Ní tí mo ṣe bí mi ò ṣe nítorí church, ọ̀nà méjì ló gba bí wọlé. Ọ̀nà kan wà tí mọ́tò gbà tó yẹ pé ó rọrùn láti gbà, ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tójò bá ti dé tójò bá ti ń rọ̀ kò sẹ́ni tó lè gbà bí kọjá mọ́. Mo wá pinnu pé ìgbà tọ́lọ́run wá gbàdúrà mi tó gbàdúrà mi lórí àwọn èèyàn, tọ́lọ́run gbàdúrà mi káàkiri àgbáyé lórí àwọn èèyàn, mo wá rò pé èmi náà ó ṣe bíi mo ṣe nítorí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gba bíi because bẹ́ẹ̀ ni thousands of people ní gba bíi àwọn èèyàn tó kọ̀ ní gba bíi torí ẹ̀ mo ṣe ṣe. Bàbá ẹ jẹ́ kí n béèrè kan lọ́wọ́ yín, kí làṣírí tó wà nínú ìtọrẹ àánú tẹ́ fi yàn láàyò? Ó pọ̀. Ìgbà tí Ọlọ́run pè mí tó lóun fẹ́ lò mí níjọ́ ṣẹlẹ̀ kì í ṣe tó wù mí because deeper life ni mí, but Ọlọ́run bá mi sọ̀rọ̀ kan pé n tó bá ti ní lò, ìbá ṣẹlé ìbá ṣe mọ́tò ohunkóhun ìbá ṣòwò tí ìbá ṣe pé o fẹ́ lò àbọ̀ fẹ́ fi ṣe nǹkan máa fi ṣe ìtọrẹ àánú fáwọn èèyàn. Ó túmọ̀ ìpè tí wọ́n bá fún mi ní láṣìá bíi mọ́tò bíi 4 mọ́tà nítorí ọmọ aláìní bí mo ṣe máa ń gbáyè mi nìyẹn. Now n tó bá mi sọ fi TB Joshua hàn mí lọ́dún náà, èmi mo wá ń sọ fọlọ́run lójú ìran yẹn pé TB Joshua ṣe bí ọlọ́mi ní ń lò ṣe mọ̀ bá àwọn èèyàn ṣe mọ̀ ń kírísàṣì àwọn èèyàn tọ́nà bá ti là fáwọn èèyàn bẹ́ẹ̀ mo wá ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wá ní ohun ọ̀ṣọ́ agbára tí ń lò fún mi o, ṣùgbọ́n iṣẹ́ tó ń ràn ni bó ṣe ń ṣe yẹn ni kí n mọ̀ ṣètọrẹ àánú pé ìtọrẹ àánú tí bá ti ń ṣe gbogbo àdúrà tí n bá gbà, àdúrà táwọn èèyàn bá gbà fún odidi oṣù kan tẹ́mi bá gbà láàrin ìṣẹ́jú kan tí mo ṣe ìtọrẹ àánú yóò gbà yóò ju tẹ́ni tó ń gbà fóṣù kan lọ. So ìyẹn ni mo yàn láàyò. Ẹ̀yìn ìgbà yẹn àti kékeré mi
nìyá mi ti sọ fún mi pé mo láìkì nǹkan kí n máa fi nǹkan tọrẹ nígbà tí wọ́n fẹ́ kún bí ọdún kan sẹ́yìn báyìí wọ́n wà lọ́dọ̀ mi wọ́n á ṣàlàyé fún mi pé bó ṣe ń ṣe ni wọ́n máa ṣe ò gbọ́dọ̀ yí padà o wọ́n ní níjọ́ kan láwọn so oúnjẹ kalẹ̀ oúnjẹ tó yẹ pé ńlá máa jẹ lọ́sàn-án la máa jẹ lálẹ́ because oúnjẹ àárọ̀ àti ta la máa ń jẹ pé ńlá máa jẹ lálẹ́ pé mo wá lọ pọn ọ̀rẹ́ mi pé kán ká lọ kán wá lọ jẹ́ńjẹ yìí gbogbo ìgbà wọn kékeré pé bí mo ṣe ń ṣe so ìtọrẹ àánú yẹn ni ìdáhùn àdúrà mi kò sí ọ̀nà méjì tí n bá ti ṣètọrẹ àánú àdúrà àwọn èèyàn mi ó gbà káàkiri àgbáyé tó bá ti gbà tán bá ti ń fún mi àwọn èèyàn máa ń sọ pé àdáàdì sẹ́yìn ṣiṣẹ́ kankan bí kankan ni lójú àwọn èèyàn mọ́nà pé bóyá olóṣèlú mi ò lólóṣèlú kankan but gbogbo àwọn èèyàn mi tí má ti gbàdúrà fún tílẹ̀ kùn bá ti ṣí wọ́n ń tọ́jú mi wọ́n ń ṣe mí lóore èmi ò wá dá kó sápò ń dá jẹ èmi náà ná síta fáwọn èèyàn. ojú láì nírú ẹnu láì níyọ̀ àfihàn nílò àfihàn mọ́ láàrin jà àkàndọ̀rọ̀ Awikonko yín náà ni Àjàó Àró Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ mo wí lẹ́ẹ̀kan mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti owó bàbá Reuben Àìkọrẹ ṣẹlẹ̀ ní àfẹnukàn nírìn àjò ilé ìta wa yìí òun lá sọ díẹ̀ nípa ẹ̀ òun náà lá ṣàfihàn rẹ̀ bàbá mo gbọ́ pé àwọn èèyàn tí wọ́n yí ń ká ẹ̀ta wọn nù ẹni tí ó tọ́ sí kálukú ẹ ò fi jẹ wọ́n níyà lára mímọ̀ sí Ọlọ́ọ̀ni lára agbára Ọlọ́ọ̀ni àti pé ìdátọ́lọ́wọ́n bá dá yẹn ni àfẹnukàn díẹ̀ ńbẹ̀ tá a bá padà dénú ìjọ àwọn èèyàn tí lóòótọ́ ìwé mímọ́ sọ wípé ní tí ọwọ́ tó bá ṣe kọ́wọ́ sí mọ́ fi kọ́wọ́ sí ọmọ mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà àwọn nǹkan kan ní máa ń ṣàtọ́kùn fún nǹkan kan ní tí Yorùbá tó ní ọwọ́ gbọ́dọ̀ fún ọwọ́ jẹ pé tọwọ́ ò bá fún ọwọ́ jẹ ọwọ́ ń dọwọ́ lóró ni kí ọ̀tún fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún and again nígbà míì ó máa ń da láti jẹ́ kóríyá fáwọn ẹlòmíì láti mọ bá a ṣe hùwà àti bá a ṣe ṣe àwọn nǹkan kan ní inú ìgbésí ayé ẹni ká lè bá mọ̀ wípé kò sí ntọ́lọ̀ ń ṣe fún ni tá a fẹ́ gbé lọ sọ́run àfi eléyìí tá a bá fi fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ onítọrẹ àánú bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe dá èmi náà ìgbà tínú mi máa ń dòjò ìgbà tí n bá múnú èèyàn dùn ẹ jẹ́ á padà sínú ìjọ. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí ọdún wo ni ẹ bẹ̀rẹ̀ inú ìjọ lẹ́bẹ̀rẹ̀ sí bí? ó ti ìkórè ọdún karùn-ún la ṣe ní November. ọdún 5 sẹ́yìn. bẹ́ẹ̀ wow a lè sọ pé ọdún 2018. bẹ́ẹ̀ ni ìgbà tí a bẹ̀rẹ̀ bí là ń kà gbogbo ilé tá a ṣe lábẹ́ ilé bí ọdún 4 àkàmọ́. making 9 years. at least ilé jẹ́ kí n mọ̀ pọ̀ lọ́run tún wà lẹ́yìn mi àṣetọ́lọ́ fẹ́ sì kèsì tán ẹnìkan kan pè mí ni pé hello dáàdì ìwọ̀n ìmọ̀ nílé inú ilé wọn ní wọn ní wọn kí ló ń ṣe ó ní wòlíì ló wọn láwọn òun ṣàṣìṣẹ́ kan di wàhálà ìwọ̀n nílé ilé bá ní kó lọ fi ọ̀rọ̀ rí iyọ̀ bó ṣe fi ọ̀rọ̀ rí báyìí iyọ̀ tí ó fi rọ rí bó ṣe dijọ́ nígbò dijọ́ kìí lọ́wọ́ àpòjọ mi ò lè mọ́ àṣẹ ọjọ́ yẹn ni máa mọ ẹ̀gbọ́n ọba Ilé-Ifẹ̀ Adétúnjì Ògúnwùsì ní ọdún náà ń lo Jaguar ìgbà tó fẹ́ joyè wọ́n wá bá mi à ń pè mí sí Mọ́kọ́lá pé wọ́n á sọ́nà fún mọ́ sọ́njọ́ náà kò sọ̀rọ̀ níbẹ̀ but ìwé mi wọn kà fún lọ́dún náà àṣà ti pàdé bí yẹn ṣe sọ fún ìyẹn bá wá dọ̀ mí pé ẹ̀wọ̀n ò lè mọ̀ mọ́ ní àgbà wọn ò ti lé ọmọ iyọ̀ yẹn lọ dà sí omi tá a gbà kọjá mo ní lọ dà bẹ́ẹ̀ bí mo ti ń sọ̀nà fún un mo wá jíṣẹ́ kan. tajà bàbá fún tá a máa gbowó ńlá lọ́wọ́ wọn. mi ò kí àǹjẹ́ ìyẹn ti wá Ọlọ́run bá mi sọ pé àwọn tí mo rán sí àwọn tó fẹ́ dìde tó ọ̀rọ̀ náà dìde àwọn tó kù díẹ̀ káàtó tó ọ̀rọ̀ náà dìde bí mo ṣe bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ wa kọ́ bí tó wá jẹ́ ìyá mi mo wá síbí àwa síbí bí a síbí November tá a sì kúrò ìtọ́lọ́ ìlú pé ọdún 5 tá a sì ṣe ń bí so bí ìyá ló ṣe ń ṣẹlẹ̀ ni bàtọ́ mi lé akó níbẹ̀ yẹn ìbí náà lára ń sùn èmi àtọmọ àti ìyàwó mi ọmọ mi kan pọ̀ mí nílé ìbò ó sẹ́ni 1.5 million ó ní dájì ó ní dájì ó ní tí nǹkan bá ṣe nǹkan ti ṣe mí ó ní tó rádùn ayé ti bà lórí mi ó ní kẹ́ ẹ máa lo èkó mo lẹ́kọ̀ọ́ láti bá dé ó ní ọba dúró tẹ́ ti ń sùn mo yà kó owó kó pamọ́ mọ́ ní ọmọ oko lè mi ò lo tẹ́ẹ̀lì mo ní ibi ní màá sùn. Prophet Reuben Àìkọrẹ náà láti jọ ń fọ̀rọ̀ jẹ̀wọ́ látàárọ̀ pé Prophet Reuben Àìkọrẹ sórí nọ́mbà yìí +234 708 474 2061 +234 708 474 474 2061 +234 708 47
2061 pé wọ́n jẹ́ kí bàbá sọ́nà fún ọ jẹ́ kí wọ́n bẹ ìpele ayé rẹ wò kí ó lè ń di ọ lọ́wọ́ kí ni ó jẹ́ kó láṣeyọrí kí ni ó jẹ́ ọ lágbèéga kí ni ó jẹ́ kí ló jẹ́ kó o máa ṣe nǹkan láṣetì kí ni ó jẹ́ kó rọ́nà àbáyọ kí ló kọ́ ọ ní pápámára kí ló kọ́ ọ ní gbèkùn kí ni rún ọ mọ́lẹ̀ bí aṣọ orí àpáta àwọn ikọ̀ àti ìríjú Olódùmarè tó tọ́ sí ń bẹ pé bàbá Rúbẹ́nì àìkọ rẹ lónìí pé wọ́n báyìí jẹ́ kí wọ́n sọ̀nà fún ọ lórí fóònù ọmọ wípé lóòótọ́ lọ́lọ́run yan àwọn èèyàn kan +234 708 474 2061 +234 708 474 2061 ìjẹ́rìísí agbára Ọlọ́run alààyè kúnlẹ̀ rẹpẹtẹ ohunkóhun tó wù kó máa dojúkọ ohunkóhun tó wù kó máa là kọjá ohunkóhun tó wù kó jẹ́ ìṣòro fún ọ ohunkóhun tó wù kó máa pòǹgbẹ fún Ọlọ́run alààyè náà ni wọ́n bẹ̀ ṣùgbọ́n kó má fògùn ẹ̀tẹ̀ wo là kó ègbé kó mọ ibi tí nǹkan gbà wọlé gangan tàbí kílọ̀nà àbáyọ náà ni mo fi ní kó pè wọ́n fún kò jù bá náà lọ. God bless you all. Mo kí ẹ̀yin èèyàn pé káàbọ̀ padà bí Prophet Ruben Àìkọrẹ sórí nọ́mbà tí mo dá kọ ọ̀hún wọ́n fi gbàlà rẹ̀ dọ̀la má retí mú kan mú méjì wá nà láìkọ́ lélẹ́yìn nà true ni pẹ̀lú oore ọ̀fẹ́ àti ògo Ọlọ́run kọ́lọ̀ ń wọ́n dá wa sí jọ̀lá lọ nǹkan kan bẹ tá a sọ̀rọ̀ nípa rẹ̀ so kọ́lọ̀ ń dá wa sí àkàndá rí ilé ẹ má dárò bọ́bá ẹbẹ bá dárò tún dọjọ́ mi ọjọ́ rí ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV má kúrò lórí péèjì láì láìkì láì fọ́lù rẹ̀ kó o lè rí notification gbà kí ìgbà tí n bá ní nǹkan tí mo fẹ́ sọ. So n ló wà fún Awikonko TV lórí YouTube Awikonko TV lórí Twitter àkàndá ọ̀rọ̀ Awikonko lórí TikTok àkàndá ọ̀rọ̀ lórí Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ́ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò minimini oorun ayọ̀ ńlá sùn o àní tójú oorun dójú kú àní tìbùsùn débòjì àní tójú àlárọ̀run àní kí gbàmígbàmí ọ̀gànjọ́ àní sáré pa aládùúgbò ò ní sáré pè wá ẹgbẹ́ dìgbàdìgbà ó di ilé ìwòsàn kò ní jẹ́ pin wa lágbára Ọlọ́run àwa tá a sùn lálẹ́ náà la máa jí sáyé àti sáàyè rere lágbára Ọlọ́run. God bless you all mọ̀mọ́ lóore o ẹ ṣé ẹ kú àdúrótì bye gàrí o. ilé tí ìyá Àkàndá mò ń relé mi o ilé màyà yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére sister o èmi ló dọjọ́ mi rìn ilé tìyá Àkàndá mò ń relé mi o ilé màyà yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn. Ìwọ̀fà o àṣìwọ̀ òkò ríro